fún wa pé afẹ́ ọ̀sọ̀ yìí wọn pọ́nbẹ́lẹ́ ni èyí tó ní afẹ́ ẹ má jẹ́ ọ́ dàrú mà èyí tó ti ń dàrú ní Islam ń bọ̀ bá kí ló dé ti ń dàrú ntọ́lọ́ wọn òwe ẹ má jẹ́ awi sọ́lọ́ lẹ́nu ṣé bàbá wọn ti sọ ẹni tá a gbọ́dọ̀ fẹ́ àti gbọ́dọ̀ fọmọ fún wa ọwọ́ ni afẹ́ eléyìí tá a fẹ́ wí ń wọ̀ wáyé ọlọ́run ti ń bá wọn náà bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọ̀farama yín wọn náà tẹ́lẹ̀ ń bọ̀ wáyé ọlọ́run padà wá farama ọlọ́run yọ̀ǹda fún wa. Al-yawma. ọlọ́run látò ní tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ ìjọ náà tọ́lọ́run sọ ọlọ́run látò ní tẹ́ ń bọ́ sọ̀rọ̀ ń sí ọlọ́run. Uhilla lakumut tayyibat. ọlọ́run ni mo ṣe gbogbo ń tọ́ da mo ṣe lẹ́tọ̀ọ́ fún wa nàbì kọ́ máa jẹ́ kó o sì súnmọ́. Wa ta'amul ladhina utul kitaba hillun lakum. ọlọ́run ní ta'amul ladhina utul kitaba oúnjẹ àwọn atáfúntìrà yahudi àti nasara àwọn kìrìsìtẹ́nì kábẹ̀ kan máa dákọ̀ kìrìsìtẹ́nì tó ráwọn nìkan lọ́wọ́ lọ́dọ̀ wọn yàyà ní yahudi yàyí àwọn wọn ni láwọn ìlú èbó ọlọ́run ní mo sọ oúnjẹ àwọn kìrìsìtẹ́nì tí ń bẹ léyìn oúnjẹ rẹ̀ tó bá dá ọlọ́run ní mo sọ ọ́ dẹ̀ tọ́ fún wọn ẹ wú ọmọdé ẹ jẹ. Wa ta'amukum hillun lahum. bẹ́ẹ̀ bá dáná ẹ bu oúnjẹ fóun náà bá dáná kọ́dà bí ó bù fún yín ẹni lágbájá gbé wá àzọ̀tẹ̀ ẹ̀sìn kan náà sámàlẹ̀sìn wọn ti wá sámàlẹ̀ ìsìlámù náà ti wá ọlọ́run ní wa nàbì ẹ jẹun lọ́dọ̀ wọn ẹ wọ́ oúnjẹ wọn mọ́dọ̀ ẹ jẹun dáadáa. Wa ta'amukum hillun lahum. oúnjẹ tí ń tẹ̀ tọ́ fáwọn náà káwọn náà jẹ máa tó wà bá. minal mu'minat. ọlọ́run náà sẹ́dẹ̀ tọ́gun yín kẹfẹ́ àlùmọ̀sánà obìnrin tí èso ń ranù obìnrin tí èso obìnrin tí èso alárìnká ọ̀gbọ́n kìí ṣe alárìnká. minal mu'minati. obìnrin gidi tó dúbìnrin dáadáa tó kó rẹ̀ níjànú tí èso àǹfààní àdúgbò tí èso wúkọ̀ ọtí tọ́jọ́mọlúwàbí tí ń ṣe lọ́hùn tí ń ṣe ìsìlámù dáadáa ó sì ní ìwà ó ní ẹ̀sìn yàmà fọkànnù tó jẹ́ mùmínì kì í wá sóòrànù obìnrin kì í ṣẹni tí gbé ẹ̀mí ọkọ̀ búná alukurani ní asọ́dẹ̀tọ̀ ẹ̀fẹ́. wal muhsanatu minal ladhina utul kitaba min qablikum. ọlọ́run ní mo wá ṣe lẹ́tọ̀ fún ọ ìwọ ń ṣe ọlọ́run bí ọlọ́run ti parí ẹnu. onígbà àbá yìí ó ti sọ pé àgbọ̀dọ̀ fẹ́ta àwọn ẹlẹ́bọ tẹ́mà kó ti yàn yín wọn àti gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run wá ní mo wá ṣe lẹ́tọ̀ fún yín ọmọ obìnrin tó dáa tí èso ọmọkọ́mọ tọ́jọ́ máa re tí èso ń ranù tí èso ń sìnà tí èso alárìnká tí èso èyí tó fẹ́ tán wọ́n máa bọ́ ọmú ládùúgbò tí èso ìlú èyí ń tọ́jú obìnrin gidi obìnrin tí ó fi ọlọ́kàn balẹ̀ tó ní pírọ́blẹ́mù inú kìrìsìtẹ́nì tó o bá rí obìnrin gidi nínú àwọn ọmọ kìrìsìtẹ́nì ọmọ pásọ̀ wọ́n bá rí obìnrin gidi nínú ọmọ pásọ̀ ọ̀fẹ́ ọmọ àfáàjọ ọ̀fẹ́ utul kitaba. ọmọ evangelism ọ̀fẹ́ minal ladhina utul kitaba. ọmọ wòlíì sọ́ọ̀sì ọ̀fẹ́ minal ladhina utul kitaba. ọmọ kátólíìkì òmùwálé minal ladhina utul kitaba. ọmọ sí ànẹ́ẹ̀sì ọ̀fẹ́ minal ladhina utul kitaba. ọmọ kéde ọmọ sẹ̀lẹ̀ ọ̀fẹ́ wálé minal ladhina utul kitaba. ọmọ apostolic ọlọ́run ní ẹ̀fẹ́ minal ladhina utul kitaba min qablikum. alukurani ni wọ́n ń kà yín ìrọ́lérí minal ladhina utul kitaba. ọlọ́run ní afẹ́ ọmọ wọn káfẹ́ kìrìsìtẹ́nì ọlọ́run ní afẹ́ sílé ẹni ọba jẹ́ àfà ó lè fẹ́ ọba jẹ́ àfà wọn fẹ́ pẹ̀lú díà kò sí di kàmá alukurani ti yanjú ẹ nasun sarih min alukurani dilala qat'iyya lélẹ́yìí kìí ṣe dọ̀níyà ọ̀sán àfà kan tó lè ṣe ìtìhádùn bí eléyìí àfà kan ọ̀gbọ́n ní àwọn màlìkíyà wọ́n là á ká má fẹ́ àwọn sàfì àwọn afíwù àwọn ànàfíyà àti màlìkí wọn ò gbọ́dọ̀ tójú bọ̀ wọn ò gbọ́dọ̀ yọ nǹkan kakú mẹ́ bó ti wà wọn bọ́lọ̀ ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ó ti sílẹ̀ ẹ̀nu ọlọ́run ní afẹ́ ọmọ wa ọlọ́run ọ̀wá ẹ̀wù wáyà yìí kọ̀ wá fi kọ́ má sí wípé ìgbà tí wọ́n bá tó wẹ̀ sí Islam ẹ̀kọ́ Islam wọn fẹ́ kọ́ yín tí Islam kọ́ wà ní sọ fún yín wọn o ọlọ́run ló sì ní ọ̀rọ̀ yìí òun lọ́lọ́rọ̀ náà ẹ tún padà sí díẹ̀ dáadáa kẹ́ ẹ lọ lè wò ọlọ́run òfin ìsìnà yìí àti o wal muhsanati minal ladhina utul kitaba min qablikum àwọn tá a ti fún tírà ṣáájú ìjọ Musa àbíjọ Isa ọmọ wọn tí ń jẹ́ kìrìsìtẹ́nì àbí jù
ìsìláàmù ni mo yọ̀ǹda fún yín kẹ́ ẹ fẹ́ wọn. Now ìtì mo wá fẹ́ yọ ń bẹ̀ láàrin yìí ni wípé èyí ṣe tí ìsìláàmù fi ní afẹ́ wọn ìgbà wo la èyí táwọn àfáà wa ṣiṣẹ́ lórí ẹ̀ tàbí làákàyè tí wọ́n fi làákàyè ṣiṣẹ́ lórí rẹ̀ ni wípé kìrìsìtẹ́nì ń tọ́lọ̀ ń lóun yọ̀ǹda káfẹ́ àkọ́kọ́ ntọ́kọ́ sọ òun láàkọ́kọ́ lò wàlímọ́sọ̀ láti mínàlì mùmìnàtì mùmìnì lọ́kọ́kọ́ lò wípé káfẹ́ obìnrin gidi tí ń jẹ́ mùmìnì àwọn àfáà wa ní èyí wò láàkọ́kọ́ máa wá kí o ká má ti dọ́dọ̀ ti kìrìsìtẹ́nì ká má ti lò yóò ẹ kọ́ máa wá mùsùlùmí kí tọ́lẹ́sìn tọ́wá ní ìwà torí ìsìlámù pè wá lọ síbi káfẹ́ obìnrin tó ní ìwà ẹ̀sìn tíyàwó rẹ̀ ń sìn kọ̀ọ̀kan ọ̀gbọ́n ẹ̀sìn ìyàwó rẹ̀ ọ̀kan ìyàwó rẹ̀ ń sin ẹ̀sìn tiẹ̀ fọlọ́hún ọlọ́run ni ó sì fún lẹ́sẹ̀ ọ̀gbọ́dọ̀ ò ní gègé kan nínú ìbáàdà tí ìyàwó rẹ̀ ń ṣe ìyàwó rẹ̀ ò ní gègé kan nínú ìbáàdà tí wọ́n náà ń ṣe ẹni tí obìnrin fẹ́ sáàfù wọ́n tí wọ́n torí ẹ̀ fẹ́ tọ́fẹ́ sáàfù rẹ̀ náà ní ìwà nìkan iná ní èrè tó ọkùnrin fẹ́ jẹ lára obìnrin ọkùnrin ò lè jèrè ẹ̀sìn lára obìnrin kò yé àmọ́jẹ́ ńlá yí ọ ò lè jèrè ẹ̀sìn lára ẹ̀ èrè ẹ̀sìn rẹ̀ òun ló ní nǹkan ẹ̀ èrè ẹ̀sìn tiẹ̀ ìwọ ló ní nǹkan rẹ̀ nítorí ọbẹ̀ jèrè lára rẹ̀ tó fi fẹ́ ó ti yé báwọn òun náà ní ìwà tó lè sáàfù ìwọ tí wọ́n tó fi máa feel comfortable àbí kílẹ̀ bá pè é ọmọ tí ìfọ̀kànbalẹ̀ ó fi sọ̀kalẹ̀ sínú ayé tiẹ̀ òun lọ wá ọwọ́ á rí mùsùlùmí yìí gbogbo mùsùlùmí tó ń pàdé wá rí wípé wọ́n lẹ́sìn lóòótọ́ àmọ́ pàpà ńlá gini gbogbo èyí tó pàdé òrí wà níjọ́ tó wà pàdé ẹni tí wà rẹ̀ jọ tiẹ̀ irú ń tọ́ ń fẹ́ tẹ́sítì rẹ̀ choice rẹ̀ irú ń tọ́ fẹ́ níjọ́ tó pàdé rẹ̀ ọwọ́ bá a pàdé lára kìrìsìtẹ́nì ọwọ́ wo máa pé lágbájá yé fẹ́ ọ ọwọ́ ni èmi náà máa fẹ́ yín ẹ ti wájọ conclude ọwọ́ ni but on one condition kí ni condition náà èyí ní ṣe ẹ̀sìn Islam yẹ́sẹ̀ yìí tẹ́wàá nígbà náà yóò gbé túláàsì kí n wá sí ẹ̀sìn tọ́ba ti wá wí bẹ́ẹ̀ ọwọ́ rí wípé ń tọ́ fẹ́ tọ́ ń wá kí tó rí òun náà ni wà ọwọ́ bá ìwà yẹn lára ẹ̀ ọ̀gbọ́. ayakumullah. Islam fi ọ́ ó fún ọ ní ààyè kọ́ ọ̀fẹ́ kó o sì fi ilẹ̀ láti máa lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ kó máa ṣe ẹ̀sìn rẹ̀ kí wọ́n tọ́ ọ jẹ́ mùsùlùmí náà máa ṣe ẹ̀sìn rẹ̀ wọ́n máa ṣàláhù akíbárù rẹ̀ kó wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì máa lè pe Jésù rẹ̀ tí ń pè torí wípé ńgbà tọ́lọ́hún fẹ́ sọ ọlọ́hún òfin istisna híyà sí gbogbo àwọn àfà tí wọ́n sì gbìyànjú lérí àyà yìí kò sẹ́ni tó rí yọkú ń bẹ̀ wípé tọ́ba tí lóhùn ṣe ìsìlámù ẹ̀ gbọ́dọ̀ fẹ́ kò sí wá àfà àtọ́ba wíbẹ̀ wá kò sá àfà náà tó wíbẹ̀ ọgbọ́n kò sí náà ṣe àmà pé ẹ̀kọ́ rẹ̀ tí ìsìlámù kọ́ wa wípé káfẹ́ tòun ti bọ́ sẹ́lóhùn ṣe ìsìlámù náà kọ́ máa bẹ́ńlẹ̀ rẹ kọ́ máa tilé rẹ lọ ṣọ́ọ̀ṣì ó sì máa rí wọn náà tí wọn náà ń kírun ìsìláàmù wa ebi àwọn àfa wa nítọ tó ti rí báwọn náà èyí tó wá kù tó lè fi géènì rẹ ìwà àfa torí tó ọba ti lè lé wípé torí wípé kèé ṣe kínní hùn ìwà tó ń wá lára rẹ tí ó fi ọlọ́kàn balẹ̀ orí tó ọba ti lè lé kú ńbẹ tó ọlọ́lẹ̀ fọwọ́ fa ìwà míì tí ọjọ́ tí ó fi ọlọ́kàn balẹ̀ wá ọlọ́fà wàhálà fúnra rẹ ẹlẹ́ẹ̀kejì ńbẹ ni pé irú obìnrin náà tọ́ ọba fi lé tọ́ ọ̀bẹ ma ọ̀ràn ẹ̀sìn lọ́wọ́ báwo la ti ràn ẹ̀sìn lọ́wọ́ ń bẹ̀ ọ wà fẹ́ bọ́ba ti wá fẹ́ ìwọ wà filẹ̀ wípé ṣé ṣọ́ọ̀ṣì rẹ ni máa lọ́mọ ìdààmú ẹ̀ ọ wà bẹ̀rẹ̀ sí practice ìwà tí ìsìlámù kọ́ àwa ká máa wù pẹ̀lú obìnrin tíwà rẹ̀ yẹn bá wá dà bí ìsìlámù ti gbé wá fún ọ pé ọ máa wù pẹ̀lú ẹ̀ ọ ń fi ìwà tẹ́ ẹ lọ́rùn òun fi ìwà òun fi ń tẹ́ ẹ lọ́rùn dáadáa gbogbo ntọ́fẹ́ lòun fún tòun ti bí òun ṣe bọ́ ṣẹ̀sìn náà bọ́ọ̀bá tí wọ́n ń ṣe ntọ́fẹ́ òun ọmọ wa paasi ìsìlámù sí la ọmọ wa ròyìn ìsìlámù fún ọmọ wa ròyìn ànábì fún
ọmọ ọrùn yàrá kùránì fún ọmọ agbẹjọkọlẹ ẹjọ máa wá ṣe bí wàá tẹ ń sáwàdà nulẹ ọmọ sọ bá nàbì ti jẹ ọmọ sọ fún ọmọ sọ bá kùránì ti jẹ ọmọ sọ fún ọmọ sọ bí ìsìlámù ṣe dáa tó ọmọ àni sórí nǹkan tí mo ṣe lánàá yẹn ìsìlámù ló ní kí n ṣe bẹ́ẹ̀ fún ẹ torí nǹkan tí mo ṣe lánàá yẹn ànábì ló ní kí n ṣe bẹ́ẹ̀ fún ẹ torí nǹkan tí mo ṣe lánàá yẹn alukùránì ló ní kí n ṣe bẹ́ẹ̀ láwọn ìwà dáadáa torí tó bá wù abú fún ọwọ́ náà nílé sọ pé ànábì ló ní wù tó bá wù àrè fún yóò wá wò òpinjọ kan wípé ṣé ẹ̀sìn rẹ̀ náà ló ní kó máa ṣe báyìí sí mi ẹ̀sìn ẹ̀ ló ní kó lọ surprise kó ra gbogbo nǹkan fún mi ẹ̀sìn ẹ̀ ló ní kó ṣe nǹkan báyìí fún surprise báyìí fún mi tó bá wò fún ara rẹ̀ náà wà wò pé kí lòun wá káàkiri kí ni wàhálà tó ń bá káàkiri tó ń lè bá ọkàn ó ní ti sọ fún tí ó fi sọ fún ọ kí màá bẹ ṣẹ̀ sí yé fún ọ ní example ẹyọ kan ọjọ́ mahalu shahidi lérí eléyìí wọn kó obìnrin kan ní mẹsì àyígbé má sí àyígbé àbíkí náà ń gbé èyí kan mẹsì àyígbé tí máa ṣe fíìmù ẹ wọ nǹkan mo fẹ́ kẹ́ kéwù yìí lára rẹ̀ ọ̀fẹ́ kírísítẹ́nì ni ọwọ́ afẹ́ ọkùnrin ọkọ rẹ̀ wá jẹ́ mùsùlùmí nígbà wọn jẹ́ mùsùlùmí òun àtọkọ ọkọ ń ṣe ìsìláàmù tiẹ̀ mẹsì àyígbé ń ṣe kírísítẹ́nì tiẹ̀ wọ́n sì ń gbé gbèsè ayé inú rọrùn inú ara wọn kọ́sìmù adéwòjì òun lọ́kọ ẹ̀ wọ́n wá ń bá a lọ bẹ́ẹ̀ wọ́n lọ́ máa kó ara yà yín lọ́kọ̀ ọ̀hún wọ́n wá ń bá a lọ bẹ́ẹ̀ ọkọ ń bá ẹ̀sìn ìsìlámù lọ ìyàwó ń bá ẹ̀sìn kìrìsìtẹ́nì lọ kò sí wàhálà láàrin wọn wọ́n sì ń bá a lọ bẹ́ẹ̀ èyí tí ń sọ yìí nísìnyẹn lòmí ò lè mọ̀ ẹ́ ní ó tún ní wọ́n máa fẹ́ wọ́n máa lọ sọ́ọ̀sì eríire ò pé ni èmi kọ́ mo wí bẹ́ẹ̀ kùránì lọ sọ alukùránì ló wí ẹni tí ó bá sì takò eléyìí kó mú ẹ̀rí wá nú alukùránì tí ó fi takò ọ̀rẹ́ tó yẹ kúkọ́ gbogbo tó bá mú wálẹ̀ rí wọn àlìyáwó mà lọ́lọ́run pé gbogbo èyí tó bá ní ọlọ́run láì gbọ́dọ̀ bá wọn ṣe ó ti sọ yín nǹkan ọ̀rọ̀ àwọn afáyínà rẹ̀ pé látò ní mo tú yín lẹ̀ padà àlìyáwó mà lọ ṣáájú ẹ̀. ó di wípé Mercy wá wò wípé látara ìfẹ́ tó ní sọ́kọ àti wà tí ọkọ fi ń bá a lò àti kórì pé ọkọ òun yìí ẹlẹ́sìn ni kì í sọkọ tí ń fagbó kì í sọkọ tí ń mutí kì í sọkọ rádaràda ọtẹ́yàwó lọ́rùn tòun tẹ̀sí ẹ̀ ìyàwó padà wá wò wípé èyí tó lè dáa tóun ó fi wín ní ọkàn ọkùnrin yìí pẹ̀lú ìfẹ́ rẹ̀ tóun ó fi sẹ̀san fún ni kí òun ọba ṣe ẹ̀sìn rẹ̀ fúnra ìyàwó lọ́wọ́ sọ wípé òun fẹ́ bá ọkọ òun sin ẹ̀sìn tí ń sìn ó ti wọnú ìsìlámù nísìn. Al-yawma bọ́lá ti wí fún wa nù. uhilla lakumut tayyibat. Hadha bayanun lin-nasi. àlàyé mọ́sẹ̀. wàlá tẹ̀yìnú wàlá tàhásánù máa tó múlẹ̀ aláwọ̀ ẹ̀ mọ̀tọ́ mọ̀mìnì. ọkọ ìyàwó sóòrí mi gbọ́ báyìí ìsìlámù ní ká fẹ́rù omi bẹ́ẹ̀ àwọn àfáà wa ní kí la fẹ́ gé ní lára rẹ̀ wọ́n là á gé ní nǹkan méjì á gé ní ẹ̀mí tiẹ̀ wánú ìsìlámù a sì gé ni àwọn ọmọ tó bí wọ́n ti di pírọ́dọ̀tì Islam ara òṣùlùbù dáwà tí alukuraani pè wá lọ bẹ̀ kò sí nípa alukuraani ní abẹ́ wọn kọjá pé ká lè gé ni ẹ̀mí wọn wá ní Islam àmọ́ àgbọ̀dọ̀ sọ pé torí pọ́nrún òun ní bá wa ṣẹ̀sìn tani àwọn àbá tilẹ̀ ṣe Islam yẹn fi ọmọ nù kuraani kọ́ kuraani ní ọ̀fẹ́ ni bọ́ ọba ti wá fẹ́ ìwọ lọ́mọ wa wá ọgbọ́n tó fi rọra ohun ní ẹ̀mí rẹ̀ ẹni tó ṣerú ẹ̀ nínú àwọn sahaba ní Usman ó fẹ́ obìnrin kan ó wá fi ìwà tẹ́ obìnrin yìí lọ́rùn tóbìnrin yìí fi sọ wípé òun ọ̀bọ̀ sí ẹ̀sìn rẹ̀ tó fi wọnú ìsìlámù wa. Sayyidina Umar tọ́lá lomi ilé wípé Umaru ó ṣe sọ fún ẹnìkan wípé kọ́kọ́ ìyàwó ẹ̀ lẹ̀ mo débẹ̀ mo wá tíra débẹ̀ òun náà àmọ́ ní rúṣì. Sayyidina Umaru sọ fún Uzaifa bunul Yaman ìgbà tó ń fẹ́ ìyàwó ọkọ lẹ́tà sí ni Uzaifa ọkọ lẹ́tà sí ni bí ọ wà ọni ẹba ọni Uzaifa fẹ́ obìnrin kan wọn ní kírísítẹ́nì ni Usman wa kọ lẹ́tà sí Uzaifa ọwọ́ adébẹ̀ Uzaifa wa ka lẹ́tà èyí tí ń bẹ́nu lẹ́tà ni wípé obìnrin tó ń fẹ́ wọn kọ́ ọ lẹ̀ padà Uzaifa wa dá lẹ́tà padà yìí pé ṣé bọ́lá ń lọ pa wá láṣẹ pé a máa fẹ́ wọn ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run lọ pa wá láṣẹ lóòótọ́ a sì yí òfin Ọlọ́run padà àmọ́ tí mo fi ní ọ̀sẹ̀ ni pé ẹ fẹ́ kí àwọn obìnrin mùsùlùmí ó lélẹ̀ ẹ fẹ́ kó ní pírọ́blẹ̀mù nígbà gbogbo yín bá wá há wọn mọ́ lọ́wọ́ bóòlù àwọn ọmọ tó jẹ́ mùsùlùmí bóòlù àwọn sì wá nílé ọkọ Usman ní tí mo fi ní kí ọkọ lè kọ wá mùsùlùmí nù. èyí wọn téèyàn bá rí ọkọ̀ọ̀kọ̀ wà nù Islam tó o bá wá rí tẹ́sítì rẹ tó bá yẹ pé nù kìrìsìtẹ́nì ló ti rí Ọlọ́run tún fẹ́ tara rẹ fi ẹnìkan mọ̀nà sínú Islam nù. ó ti yé àwọn tí Ọlọ́run ní kí a ṣe eléyìí òfin Ọlọ́run ní
ẹni ọba rí ntọ́fẹ́ nínú Islam